oògùn Aworo ọjà títà tó confam tó bá ti dé shop ó ń ta mọ́tò ni ó ń taṣọ ni gbogbo ẹni tẹ ní shop tẹ ní káràkátà kódà kó ẹgbẹ́ space ni tó bá ti débẹ̀ láàárọ̀ wàá gẹ̀ẹ́tì omi o lè gẹ̀ẹ́tì omi òkun gẹ̀ẹ́tì omi zemzem gẹ̀ẹ́tì omi òjò fèrèfé àbí kó gẹ̀ẹ́tì ordinary omi mix mẹ́rẹ̀ẹ̀rin papọ̀ tó o bá dẹ̀ rí mẹ́rẹ̀ẹ̀rin èyí tó bá rí nínú àwọn omi bù sínú bìkan wá ṣe yá jami 100 times ṣe nígbà 100 sí tó bá ti ṣe sí wà blow sí wà táò sí 100 yá jami ò máa ṣe sínú omi láàárọ̀ tó bá ti dé ṣọ́ọ̀pù ẹ kó wá fi wọ́n gbogbo àyíká ṣọ́ọ̀pù ẹ èrò á máa bù ẹ ní especially ẹ̀yin tẹ́ ń ta mọ́tò ẹ̀yin tẹ́ ń taṣọ ẹ̀yin tẹ́ ń ta provision wọ́n farabalẹ̀ kó gbọ́ fídíò ìdélẹ̀ ẹlẹ́kejì bá a ṣe ń lo yáwà dúdú fún obìnrin tó ń wojú Ọlọ́run ọba fọ́kọ alálùbáríkà àti fún ọkùnrin tó ń wáyàwó alálùbáríkà ó ti wẹ̀wẹ́ odò ó ti ṣe oríṣiríṣi òòrọ̀ kọfẹ́ òríyàwó fẹ́ sọ fáwọn èèyàn tó bá mọ̀ pé o believe nínú àwọn àfáà tó trust dáadáa tí wọ́n ní ṣàbòsí ẹ̀ ní kí wọ́n bá ẹ hàn kí wọ́n bá ẹ kọ orúkọ Ọlọ́run kan tá ń pè ní yáwà dúdú wọ́n bá ẹ hàn yáwà dúdú nígbà 11,000 tí wọ́n bá ti bá ẹ hàn yáwà dúdú nígbà 11,000 wá omi òfèrèfé omi òjò òfèrèfé àti omi beach omi òkun wọ́n á mix méjèèjì pọ̀ ó ní wọ́n fi bá ẹ fọ ọ̀ǹtún yẹn tó ń bá ti bá ẹ fọ ọ̀ǹtún yẹn sínú 5 litre o lè ra mú káfrà kékeré kó kan sínú ẹ̀ kò lè bàjẹ́ bọ̀ tó kọ́ káfrà sí kó máa look fresh tó bá ti fẹ́ mú wàá bù sínú kọ́ọ̀pù láàárọ̀ wá omi àgbọn wàá ti gbà yẹn náà sínú ike kan wàá ṣẹ́ omi àgbọn sí tó bá ti bu ọ̀ǹtún yẹn sínú kọ́ọ̀pù wàá ṣẹ́ omi àgbọn díẹ̀ sí wàá da oyin sí oyin original bí ṣíbí kan àbí ṣíbí méjì wàá mix ẹ̀ pọ̀ wàá mú o lè mú láàárọ̀ o lè mú lọ́sàn-án o lè mú lálẹ́ máa ṣe é bẹ́ẹ̀ kó fi mú 11,000 wà dúdú yẹn tán bí sínú láì kó tó mú tán kódà ó tún lè máa sá kó tún máa ṣe àsìkárù yáwà dúdú bó ṣe ń mu ọ̀ǹtún yẹn ìpara ẹ̀ ń bọ̀ lẹ́yìn wọ́n farabalẹ̀ kó fi fídíò yìí ránṣẹ́ kó lè káwọn èèyàn jàǹfààní ẹ̀ síwájú kó tó ṣiṣẹ́ nǹkan tó bá lágbára fi sákàǹtì àwọn ọmọ aláìní àkáǹtì nọ́mbà ní fáwọn ọmọ aláìní 0123214254 àkáǹtì nọ́mbà fáwọn aláìní 0123214254 Wema Bank of Nigeria Global Dahiratu Dhikrlahi Islamic Organization gbogbo ẹ̀yin olólùfẹ́ Ọlọ́run ẹ fi ajé àti umura slot ẹ fi ta organization wa lọ́rẹ a ní àwọn èèyàn tá a máa fún tó máa jẹ́ sádàkọ̀ fún yín gbogbo wọn tó ń bẹ nílé lókè òkun tó ń fa tí ò tó ra wọn gẹ́ẹ̀tì àwọn special powder wa àwọn special yìí wọn kì í ṣe àwúrí wọn kì í ṣe ẹ̀yọ́nú àgbà wọn ń ṣẹ̀bẹ̀ àgbà wọn ń ṣèmùlẹ̀ àgbà o bẹ anybody tó bá ti ń lo àwọn powder yìí solid barrier máa wà láàrin ìwà àti evil world ẹ̀mí òkùnkùn wọn ní rí ẹ mọ́ wọ́n wá máa rógo ẹ lò wọ́n máa gbélé ayé ṣe nǹkan ó wá ń lo òyìnbó bí aláìsí òrílẹ̀kọ̀ òrí mọ́tò ra òníyàwó fẹ́ àlákàlà gbogbo ẹ̀ ṣáà ń dàrú get special powder wọ̀nyí àwọn halal powder ni obìnrin tó ní fibroid get bulldozer med fibroid kò síbi tẹ́wà tí product wa òde àwọn ẹ̀kọ́ tèmi kọ́ ní India ní China ní Arab country tí mo kọ́ káàkiri Africa tí mo kọ́ ní Nàìjíríà iṣẹ́ tí mo bá ń lé ni ọmọ Ìlọrin ni mí tàdé dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run àgbà doctor àgbà professor lórí ojú ọ̀nà ibi sínú láìta aláàfin ṣe yanràn àfin sọ fẹ́yìn customers wa kẹ́ mọ̀ pé right way lẹ́wà ni torí pé látúnṣàkó àǹfọ̀ṣàkùn wọ́n alámùbímọ ní ìtakọ̀ má pèrà ẹni kan lọ́wọ́ bá nìkan get bulldozer med fibroid fún obìnrin tó ní oyún ìju àbí tó ní blockage tube ọkùnrin tí ìdákọ́lẹ̀ ń ṣe táròbòsà ń ṣe tí ó lè perform dáadáa get caterpillar wa àti transformer àti miracle leaves ó wà effective obìnrin tí wọ́n pé sọmúroró ń dà láàmú tó ní hormonal imbalance àbí ó ní sperm leakage tamọ̀ sẹ́díà àwọn infection tí ó fi jẹ́ kóbìnrin conceive àwọn àìsàn kéékèèké get caterpillar wa finú ṣoyún wa fẹ́yìn gbọ́mọpọ̀n ó wà effective gidi ẹ gẹ́ẹ̀tì memory booster fún ọmọdé àti fún àgbàlagbà tó ń gbàgbé nǹkan ó wà effective oògùn ìsọ̀yè ilé àmù kódà kó jẹ́ páyé ló fẹ́ kó làákàyè náà nǹkan tẹ́ nídìí ní ẹ gẹ́ẹ̀tì miracle leaves ẹni tí kùn ẹ̀wú tẹ́sẹ̀ ẹ̀wú tó ń lálàkàlà tó ń gbé nǹkan sínú wúńbù ẹ̀ tó ń gbé nǹkan sínú ovary ẹ̀ gbogbo àtọ̀tọ̀kọ̀ ẹ̀ ń dà sí lára wọ́n ń pa ó ń dọmọ wọ́n ń pa ẹyin tó wà nú ẹ̀ wọn ò jẹ́ kó dọmọ èyí tó lóyún ó ní too much of miscarriage ẹni míì àlùjọ̀nú wọnú ara ẹ̀ ẹlòmíì wọ́n ta lọ́fà ẹlòmíì poison lójú oorun lójú ayé get miracle leaves ewé ọ̀tọ̀ọ̀tọ̀ 100 la fi preserve mọ́ ewé ọ̀tọ̀ọ̀tọ̀ 100 àti mọ́ ìzẹ́mzẹ́m la fi preserve senna leaf ó lágbára púpọ̀ jù tó bá tún bù tó ń bọ́ ilẹ̀ tó fi ń ṣanra tó fi ń wẹ̀ ọ̀nà ẹ̀ máa ṣí ni gbogbo àwọn ẹ̀mí òkùnkùn wọ́n yà lọ́nà fún ẹ senna leaf ikú nìkan ni kò lè wò ó lágbára púpọ̀ jù ẹgẹ́ ti ọ́ọ̀lì wọn àwọn agbègbè product wa ló wà halal ló dẹ̀ gba láàbù kọjá ló wà scientific approved cancer diabetics asthma ikú nìkan lọ́ọ̀lì wọn yóò lè wò tó ránà bí titi wa ò ní sọ̀rọ̀ ìfẹ́ ní láyé ẹ̀ tí kwanẹ̀lẹ̀ ha wà gbogbo nǹkan tánà bí mọ́mọ́ bá sọ ọ̀dọ̀ Ọlọ́run ló ti wá ẹ wò ẹgẹ́ ti ọ́ọ̀lì wọn ló wà halal ó gba láàbù kọjá scientific approved kò dẹ̀ ní particles nínú our herbs is they are all powders
so wà effective àwọn èèyàn ra tó bá wà lamẹ́ríkà tó wà ní Canada anywhere ẹ wo page wa kò síbi tá a kì í send the product wa all over the world through DHL the best logistic in the whole world ní Nàìjíríà kò síbi tó wà tí product wa ò dé à ń lo GIG logistic company ẹ WhatsApp wa lórí +2761295638 àtúwọ́n ní àwọn special powder tá a máa ń ṣe fún ẹni tó bá ní diabetics within a month sugar kúrò nínú blood ẹ̀ a ní special powder tá a máa ń ṣe fún ẹni tó bá mú nǹkan ọmọkùnrin ẹ̀ tí wọ́n ń lo ní ìfúwọ̀dù tí wọ́n jẹ́ kó gbádùn ẹ̀ wọ́n tó ń lo aleko tó ń lo gbogbo ẹ̀ tí ò ríṣẹ́ ẹ̀ tó dẹnu kọlẹ̀ tó ẹ pé wọ́n mú ni a ní àwọn special tá a máa ń ṣe fún wọn a ní special lórí gbogbo ike both natural and spiritual problem táwọn èèyàn dájú kọ ètò sàrà wà tó lẹ́jìtì ètò àdúrà wà tó lẹ́jìtì ètò àwẹ̀ wà tó lẹ́jìtì àwọn powder tó jẹ́ àlá powder wà tó lẹ́jìtì láti bọ́ lọ́wọ́ ayé láti lo freedom life bí sínú láì tààlà iná lè zátàlì láì jẹ̀míà gbogbo agbára ọlọ́run ọba lónìí má sálámù wáyé lálẹ́ kọ́ yìí.